Ikú lèrè ẹ̀ṣẹ̀. Adájọ́ ní kí wọ́n yẹgi fún Kabiru tó pa Lukman lọ́sùn. Onídàájọ́ Lateef Adégòkè tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nílùú Ìwó ti dájọ́ pé kí wọ́n yẹgi fún Kabiru Ibrahim lórí ẹ̀sùn pé ó pa ọkùnrin kan, Lukman Adeleke. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò láti iléeṣẹ́ ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Bádérà ṣe ṣàlàyé, àfáà Lukman ní Kabiru, ó sì máa ń béèrè ìtọ́ni lọ́dọ̀ rẹ̀ lóòrèkóòrè. Ó ní nígbà tí Lukman fẹ́ ra ilẹ̀ kan lọ́dún 2016 ló fi tó Kabiru létí, tíyẹn sì sọ fún un pé àwọn gbọ́dọ̀ ṣètò àdúrà lé owó náà lóru mọ́júmọ́. Lásìkò ètò àdúrà ní Kabiru gba ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà tó wà lọ́wọ́ Lukman, ó sì kó òkú rẹ̀ sínú àpò, eléyìí tó lọ jù sínú igbó kan lójú ọ̀nà Àkúrẹ́ sí Iléṣà. Nígbà tí àwọn aráalé Lukman kò rí, tí wọ́n sì wá káàkiri, ní àwọn èèyàn agbègbè tí Kabiru ń gbé nílùú Ìwó sọ pé àwọn kófìrí rẹ̀ lọ́dọ̀ Kabiru. Lẹ́yìn ìwádìí àwọn ọlọ́pàá ní ọkùnrin àáfàá yìí jẹ́wọ́, tí ọ̀rọ̀ rẹ̀ sì dé kóòtù. Ẹlẹ́rìí 6 ni olùpẹ̀jọ́ pè, tí adájọ́ sì sọ pé gbogbo ẹ̀rí wọn fìdí ẹ̀sùn olè jíjà àti ìpànìyàn tí wọ́n fi kan olùjẹ́jọ́ múlẹ̀.